A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Kánò ti fi ọwọ́ ṣìkún òfin mú Mohammed Kabara, Permanent Secretary iléeṣẹ́ ìjọba tó ń ṣàmójútó ìjọba ìbílẹ̀ àti ọrọ̀ oyè lórí ẹ̀sùn ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà owó egbòogi tí wọ́n fi ṣe jìbìtì. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alága ẹgbẹ́ ìjọba ìbílẹ̀ lórílẹ̀-èdè ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò Alhaji Abdullahi Bashir tí ó tún jẹ́ alága ìjọba ìbílẹ̀ Tàrómì. Agbẹnusọ fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ Kabiru ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí Ọjọ́rú. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú adarí iléeṣẹ́ apòògùn Novomed Pharmaceuticals Garba Kokonso tí í ṣe ìbátan adarí gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú NNPP Rabiu Kokonso lórí ẹ̀sùn wípé òun náà lọ́wọ́ nínú jìbìtì. Àwọn afurasí wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n pawọ́pọ̀ gbé iṣẹ́ àkànṣe fún iléeṣẹ́ apòògùn Novomed kí ó pín oògùn fún ìjọba ìbílẹ̀ 38 ní ìpínlẹ̀ ṣùgbọ́n tí wọ́n tàpá sí òfin. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan san $9.150 million fún Novomed láti kó oògùn wá ṣùgbọ́n Novomed kọ̀ láti kó oògùn lọ fún wọn. Wọ́n ní ìjọba ìbílẹ̀ 44 ni ó wà ní ìpínlẹ̀, wọ́n gba $9.150 million lọ́wọ́ ìjọba ìbílẹ̀ 38 láì jíṣẹ́ tí wọ́n gba owó lé lórí. Kabiru ní àjọ wọn ṣiṣẹ́ takuntakun láti mọ bí ìwà ìbàjẹ́ yìí ṣe jinlẹ̀ tó kí wọ́n sì fi wọ́n jófin. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn afurasí wọ̀nyí ni ó ti wà ní àkàtà wọn bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún agbègbè ilé ìjọba Nyesom Wike ti kéde wípé òfin ibi ìgbọ́kọ̀sí tí wọ́n ń pè ní Park and Pay ní ìlú Àbújá lòdì sófin. Wike ṣe àfihàn yìí níbi ìgbàlejò pẹ̀lú àwọn akọ̀ròyìn tí yóò fi sàmì ayẹyẹ ọdún kan rẹ̀ ní ọ́fíìsì. Àjọ tí wọ́n ṣe ìdásílẹ̀ ní ọdún 10 sẹ́yìn ni wọ́n gbégi dí kí wọ́n tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ padà nínú oṣù kẹjọ ọdún tí ó kọjá, ọ̀sẹ̀ díẹ̀ kí Wike tó gba ipò mínísítà. Bákan náà ni Wike kọ̀rọ̀ ojú sí àgbékalẹ̀ pínpín owó tó ń wọlé tí ó tako ìjọba bí ó ti ṣàlàyé wípé àwọn wọ̀nyí ń gba 80% nígbà tí ìjọba ń gba 20%. Ó wá rọ ará ìlú kí wọ́n máa fi tó ìjọba létí bí wọ́n bá ṣàkíyèsí ohun tí kò lẹ́tọ̀ọ́ tàbí lòdì sófin láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn ìwé ìpè tí iléeṣẹ́ ọlọ́pàá fi ránṣẹ́ sí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero lórí ẹ̀sùn ìwà ìrẹ̀díàpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn, jìbìtì orí ẹ̀rọ ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àjọ òṣìṣẹ́ ti sọ wípé àwọn kò ní dákẹ́ lórí bí ìjọba ṣe ń ṣe àtìlẹ́yìn àti máa kàn wọ́n lábùkù, ṣe ìkọlù sí wọn tàbí gbo ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀. NLC ní àwọn ní ojúṣe láti tako ìjìyà ará ìlú àti ebi tí àwọn ọ̀tá ìlú fi òfin dá sílẹ̀. Wọ́n ní àwọn ẹgbẹ́ kan ń sa gbogbo agbára láti pa àwọn adarí NLC lẹ́nu mọ́ bí wọ́n ti ké sí àwọn akẹgbẹ́ wọn kí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ tilẹ̀kùn mọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè bí ọlọ́pàá bá fi lè fi ọwọ́ ṣìkún òfin mú Ajaero. Èyí ń wáyé bí àgbà amòfin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó tún jẹ́ agbẹjọ́rò fún àjọ òṣìṣẹ́ Olóyè Fẹ́mi Fálànà ṣe kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó ṣàlàyé ìdí tí Ajaero kò ní fi jẹ́ wọn ní olú iléeṣẹ́ wọn l'Àbújá lánàá àyàfi bí wọ́n bá lè ní sùúrù di ọjọ́ 29 oṣù kẹjọ. Àjọ òṣìṣẹ́ lágbàáyé, àjọ ẹgbẹ́ ará ìlú, Amnesty International, ActionAid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ni wọ́n kọ̀rọ̀ ojú sí ìwé ìpè tí iléeṣẹ́ ọlọ́pàá fi ránṣẹ́ sí Ajaero. Ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ sọ fún akọ̀ròyìn lálẹ́ àná wípé àwọn ẹgbẹ́ kan ń gbé ìgbésẹ̀ láti pa àjọ òṣìṣẹ́ lẹ́nu mọ́ láìmọ̀ wípé èyí kò ṣeé ṣe. Ó ní lórí òtítọ́ ni àwọn ń jà fún, àwọn sì lẹ́tọ̀ọ́ láti sọ ẹ̀hónú wọn lórí ìjọba tiwantiwa. Ó ní àwọn òṣìṣẹ́ yàn wọ́n sípò láti jà fún wọn kí wọ́n tún bá wọn béèrè fún ẹ̀tọ́ wọn. Ebi ń
pa wọ́n, ìyà ń jẹ wọ́n, wọ́n ń kú nínú ìrora, ṣùgbọ́n gbogbo eléyìí ni àwọn ń sọ fún ìjọba tí wọn kò fẹ́ gbọ́. Ìdí nìyí tí wọ́n fi ń lépa wọn ní gbogbo ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni Bookshop River Valley ti wà ní àjà kejì ilé tí àjọ òṣìṣẹ́ ń lò. Àwọn kọ́ ni wọ́n mú wọn wá síbẹ̀. Bí wọ́n bá ní ìṣòro pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá, èwo ló kan tiwọn níbẹ̀? Ó ní àwọn ní ìgbàgbọ́ wípé ìjọba kàn fi ìyẹn bojú ni, ẹgbẹ́ òṣìṣẹ́ gangan ni wọ́n ń lépa. Ní báyìí, NLC ti fi tó gbogbo àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn létí, lára wọn la ti rí ILO àti ITUC lórí ìtàbùkù sí àjọ òṣìṣẹ́ àti bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fi ìwé ìpè ránṣẹ́ sí ààrẹ NLC Joe Ajaero pẹ̀lú ẹ̀sùn ìwà ọ̀daràn. Bákan náà ni wọ́n fi tó àwọn agbẹjọ́rò lábẹ́ ẹgbẹ́ Abuja Human Rights Lawyers and Civil Society Organization CSOs tí Dèjì Adéyanjú darí létí bí ẹgbẹ́ rẹ̀ ṣe ya sí olú iléeṣẹ́ ẹgbẹ́ NLC láti fi ìṣọ̀kan wọn hàn, tí wọ́n tún ṣèlérí láti gbátẹ̀lé Ajaero ní ìgbàkúgbà tí ó bá fẹ́ jẹ́ ọlọ́pàá. Àwọn agbẹjọ́rò yìí ní kí iléeṣẹ́ ọlọ́pàá gbáradì láti fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo wọn, kí wọ́n sì fi wọ́n sí ìpamọ́ pẹ̀lú ààrẹ òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ adàlúrú àti ológun ni a gbọ́ wípé wọ́n di olóògbé níbi ìfijúrinjú pẹ̀lú ìbọn tí ó wáyé ní agbègbè Gudiri, Bashau District ní ìjọba ìbílẹ̀ Wase, ìpínlẹ̀ Plateau. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ méjì tí ikọ̀ ológun ṣe àwárí òkú ọlọ́pàá tí wọ́n ti jí gbé láti Ọjọ́rú tí ó kọjá nínú igbó nítòsí agbègbè Kampari. Àwọn ará agbègbè sọ fún akọ̀ròyìn wípé ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni ìkọlù yìí wáyé nígbà tí àwọn ológun àti fijilantè gbé ìjà lọ kojú àwọn adàlúrú níbi kọ́lọ́fín wọn. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ríbi tú ilé wọn ká bí wọ́n ṣe rí màálùú tí ó lé ní 100 gbà tí wọ́n fura wípé wọ́n jágbà lọ́wọ́ àwọn tó ní. Agbẹnusọ ikọ̀ ológun Operation Safe Haven Major Samson Zakom kò gbé aago rẹ̀ fún ìbéèrè tàbí fèsì sí àtẹ̀jíṣẹ́, ṣùgbọ́n olórí ọ̀dọ́ Wase, Shapi Sambo, fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n kò lè sọ iye ènìyàn tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn adàlúrú yìí ni wọ́n ṣekú pa nígbà tí ológun ṣe ìkọlù sí ibi ìpàgọ́ wọn. Àwọn ológun díẹ̀ náà bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ fijilantè tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní òun bá àwọn ológun lọ ibi ìkọlù. Ológun 3 ni ó di olóògbé nígbà tí adàlúrú tí ó lé ní 15 náà bá ìkọlù ológun lọ. Ó ní inú àwọn ará ìlú dùn fún àṣeyọrí yìí nítorí àwọn wọ̀nyí ti sọ ara wọn di ẹ̀rùjẹ̀jẹ̀ sí ará ìlú lọ́rùn. Gbogbo ìgbà ni wọ́n ń wọ inú ìlú wá jà wọ́n lólè ohun ìní àti owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ilẹ̀ Bìrìtìkó ti ṣí fèrèsé sílẹ̀ fún ìgbanisíṣẹ́ ológun bí wọ́n ti ní àfojúsùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè láfíríkà tí wọ́n bá nífẹ̀ẹ́ fún oríṣiríṣi ipò tí ó ṣí sílẹ̀. Fèrèsé ìforúkọsílẹ̀ yìí ṣí sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 19 sí ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2024. Lára àyè tí ó ṣí sílẹ̀ fún ọmọ orílẹ̀-èdè láti rí orin kíkọ, ìmọ̀ ẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn tí ó bá nífẹ̀ẹ́ láti ṣe ìforúkọsílẹ̀ gbọ́dọ̀ yẹra kúrò nínú sìgá mímu kí wọ́n rí i wípé wọ́n wà ní ìlera pípé nítorí àyẹ̀wò ara, ẹ̀jẹ̀ àti okun yóò wáyé. Àwọn tí ó bá yege yóò rin ìrìn-àjò lọ ilẹ̀ United Kingdom fún àyẹ̀wò fínífíní láàárín oṣù kẹwàá sí oṣù kọkànlá kí ìdánilẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ láàárín oṣù kìíní sí oṣù kẹta ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ọmọdé 3 tí ọjọ́ orí wọn kò tíì pé ọdún 15 ti ki akítí mọ́lẹ̀ láti máa dẹ́rìn pa àwọn olólùfẹ́ kókó inú ìwé ìròyìn ní ọjọ́ ìsinmi pẹ̀lú àràǹbarà eré apanilẹ́rìn lórí ìkànnì yìí àti Facebook ní déédéé agogo 12 ọ̀sán ọjọ́ ìsinmi. Orúkọ ẹgbẹ́ wọn ni SSS tí ó túmọ̀ sí Samson Sisters Kids. Àrídájú farahàn wípé ẹ̀bùn àmútọ̀runwá ni àwọn màjèṣín yìí fẹ́ máa lò fún ìgbáládùn àwọn olólùfẹ́ kókó inú ìwé ìròyìn àti gbogbo àgbáńlá ayé ní èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì. Ẹ kú ojú lọ́nà.
Ààrẹ orílẹ̀-èdè United States àná àti olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Republican Donald Trump ti gbáradì láti ṣe ìpolongo ìta gbangba lónìí ní North Carolina fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí orí kó o yọ níbi ìgbìyànjú àti gbẹ̀mí rẹ̀ tí ó wáyé ní oṣù kan sẹ́yìn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn US ṣe jábọ̀, gbogbo ìgbésẹ̀ ni wọ́n ti gbé lórí ètò ààbò fún ìwọ́de tí yóò wáyé lọ́sàn-án òní. Lára rẹ̀ ni gíláàsì ayẹta tí wọ́n fi yíká ìtàgé fún olùdíje. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ló ṣe ìkìlọ̀ kí wọ́n dẹ́kun ìpéjọpọ̀ ìta gbangba lẹ́yìn tí àjọ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gbà kọ̀ láti dáàbò bo ààrẹ àná, tí ó mú agbébọn kan yìnbọn láti orí òkè ilé ní Butler, agbègbè Pennsylvania, bí Trump ṣe ṣèṣe lẹ́gbẹ̀ẹ́ etí tí ẹnìkan sì di olóògbé láàrin èrò. Lẹ́yìn èyí ni Trump ti ní ọ̀pọ̀lọpọ̀ ìpolongo abẹ́lé kí ó tó wá sọ wípé òun fẹ́ ìpolongo ìta gbangba báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.